wo kókó ọ̀rọ̀ tí Tinubu bá ọmọ Nàìjíríà sọ ní àyájọ́ òmìnira. Ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti kan sára sí àwọn ọmọ Nàìjíríà nínú ọ̀rọ̀ tó máa sọ ní àyájọ́ òmìnira bí Nàìjíríà bó ṣe pé ọdún márùndínláàádọ́rin tó gba òmìnira. Tinubu máa sọ wípé Nàìjíríà ó ti la àwọn ìgbà tó lè kọjá àti pé àsìkò láti máa jẹ àwọn ọrọ̀ ìyà tí a ti jẹ sẹ́yìn ti dé báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ìṣèjọba tó mà ti gbéṣe lẹ́nu ìgbà tó ti wà nípò gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà, ó ní gbogbo ọmọ Nàìjíríà ó mà ló mà nílò láti fọwọ́sowọ́pọ̀ láti rí wípé gbogbo àwọn àṣeyọrí ó mà so èso rere àti pé ìjọba àpapọ̀ yóò máa tẹ̀síwájú láti rí wípé ètò ọrọ̀ ajé Nàìjíríà ó mà dúró re. Ààrẹ má sọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé. Tinubu ní lóòótọ́ ni àwọn kan máa ń wòye pé ibì kan ló yẹ kí Nàìjíríà wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, àmọ́ ààrẹ ní ibi tí Nàìjíríà wà lórí ọrọ̀ ajé nígbà tó gba òmìnira ó mà kọ́ ló mà wà yìí. Ààrẹ ní ìyàtọ̀ ti bá ètò ọrọ̀ ajé Nàìjíríà gidi lòdì sí ipò tó wà tẹ́lẹ̀ ní ọdún márùndínláàádọ́rin ọdún sẹ́yìn. Ààrẹ mà sọ wípé lábẹ́ ìṣèjọba òun ọ̀wọ́n gógó oúnjẹ ó ní àdínkù ọmọ ló mà ti bá pẹ̀lú ìdá 20 nínú oṣù kẹjọ ọdún yìí, èyí tó kéré jùlọ láàrin ọdún mẹ́ta tí òun ti gba ìjọba. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ń ṣiṣẹ́ o láti rí wípé ìgbéga mà bá ètò ọ̀gbìn lójúnà àti mú kí oúnjẹ mọ̀ pọ̀lọ́pọ̀ yanturu àti láti mú àdínkù bá owó oúnjẹ. Ó wá tẹ̀síwájú pé àlékún mà ti bá bí wọ́n ṣe ń pawó wọlé láì gbé ara lé owó epo rọ̀bì, èyí tí ó wọ 20 tírílíọ̀nù náírà ní ọdún 2025 nìkan. Bákan náà ó mà ló mà fi kọ́rọ̀ rẹ̀ pé owó tí àwọn ń pa wọlé lòdì sí èyí tí wọ́n fi ń san gbèsè ní àdínkù ti bá jọjọ. Ààrẹ ní Nàìjíríà ti ń kó ọjà lọ sílẹ̀ òkèrè púpọ̀ báyìí yàtọ̀ sí epo rọ̀bì nìkan, dípò bó ṣe jẹ́ pé Nàìjíríà ó ló máa ń gbé ara lé ọjà tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèrè bó ṣe rí tẹ́lẹ̀. Bákan náà ààrẹ mà tún mẹ́nuba ètò ẹ̀kọ́. Tinubu wòye pé ìgbéga mà ti bá ètò ẹ̀kọ́ Nàìjíríà yàtọ̀ sí bí ó ṣe wà ní ọdún 1960 tí Nàìjíríà gba òmìnira. Ó ní 100 ilé ẹ̀kọ́ girama òun ló wà ní Nàìjíríà lọ́dún 1960, ṣùgbọ́n tí àwọn ilé ẹ̀kọ́ girama tó wà ní Nàìjíríà báyìí wọ́n ti lé ní 23,000 ní ọdún 2024. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé lẹ́yìn ilé ẹ̀kọ́ gíga fáyítì Ìbàdàn àti Yaba College of Technology tó wà ní Nàìjíríà nígbà tí Nàìjíríà gba òmìnira, tí ilé ẹ̀kọ́ gíga fáyítì tó ti di 274, ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ó ti di 183, tí àwọn ilé ẹ̀kọ́ olùkọ́ni tí wọ́n sì ti di 236 ní ìparí ọdún 2024. Bákan náà ààrẹ kò ṣàì mẹ́nuba ètò ààbò. Ààrẹ ní àwọn ń tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú pé ètò ààbò tó dájú ó máa wà ní Nàìjíríà àti láti rí wípé ètò ọrọ̀ ajé mà rú gọ́gọ́ sí o. Ó wá sọ wípé àwọn ẹ̀ṣọ́ ààbò wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé ààbò tó dájú ó máa wà fún gbogbo ọmọ Nàìjíríà. Ó ní wọ́n ń ṣẹ́gun tako àwọn agbésùmọ̀mí àtàwọn agbébọn tí wọ́n ń ṣọṣẹ́ káàkiri Nàìjíríà, pàápàá àwọn Boko Haram ní ìlà oòrùn àríwá, IPOB àti ESN ní ìlà oòrùn gúúsù. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ọ̀pọ̀ ló ń padà sílé wọn látàrí bí àlàáfíà bó ṣe ti padà sí ọ̀pọ̀ agbègbè táwọn agbésùmọ̀mí ń dà láàmú. Bákan náà ààrẹ wá fi kásí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ nípa àwọn ọ̀dọ́. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́, ààrẹ ní àwọn ọ̀dọ́ ní ọjọ́ ọ̀la Nàìjíríà tí wọ́n sì gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti máa ṣe àkànṣe lẹ́ka sáyẹ́ǹsì, ìmọ̀ ẹ̀rọ, eré ìdárayá lójúnà àti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn máa ṣe àgbékalẹ̀ netfund láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ lẹ́nu ẹ̀kọ́ wọn, èyí tí àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 510,000 káàkiri gbogbo Nàìjíríà tí wọ́n ti jẹ àǹfààní rẹ̀. Ààrẹ ní ilé ẹ̀kọ́ gíga tó lé ní 228 ó ní wọ́n ti jẹ àǹfààní ètò ẹ̀yáwó tó tó 99.5 billion naira láàrin ọdún kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀. Bákan náà ó mà ló máa fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà
tí iye wọn tó jẹ́ 153,000 ó ní wọ́n ti jẹ àǹfààní ẹ̀yáwó 30 bílíọ̀nù náírà láti fi ra ọkọ̀, àwọn ohun èlò ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá bless orílẹ̀-èdè wa Nàìjíríà. Òmìnira tá a ṣe lónìí kó má di òmìnira fẹ́mi àti yín o. Àdúrà gba Olúwatóyìn olóńkàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Ká bá tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ wo wa o. A kú òmìnira òní lágbára Ọlọ́run ọba orílẹ̀-èdè Nàìjíríà yóò dáa fẹ́mi àti yín o.